ẹ̀yin èèyàn wọ́n tún ní pásítọ̀ Agbala Gabriel ti fohùn lẹ̀ fún Muyideen. Pásítọ̀ Agbala Gabriel máa ti ṣe àdúrà yìí kó tó di wípé àwọn àti Muyideen ní ẹni ìṣù wọ́n ti ṣe tipẹ́tipẹ́. Kódà nígbà tí wọ́n ṣe prayer yìí nǹkan sì ń dán mọ́rán dáadáa láàrin àwọn àti Muyideen. Ṣe bọ́jọ́ náà rèé bí àná tí pásítọ̀ Gabriel pàdé Muyideen nínú hold up. Bí gbogbo ọ̀rọ̀ wọn sì ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí nígbà tí pásítọ̀ Agbala Gabriel pàdé Muyideen. Ẹ wo Muyideen àná, ẹ wò ó lásìkò tí wọ́n ṣẹ̀ pàdé ẹ̀ níbi tó ti ń ta chájà tó ń ta oríṣiríṣi nínú hold up jẹ́jẹ́jẹ́jẹ́ kó tó di pé pásítọ̀ Agbala Gabriel wá pè é tí wọ́n sì sọ fún pé kó wá wọn wá sí inú ìjọ ìyẹn nínú chọ́ọ̀chì wọn. Kò ní rùn. Tí mo bá wà àárín ẹ̀yin ẹ wá chọ́ọ̀chì bá gbé sọ́dọ̀ wọn ẹ̀yin ẹ wá chọ́ọ̀chì. Ẹ wá wo Muyideen àná, ẹ wò ó kàn bí ẹ̀ sí tèmi. Ẹ wò gbà tí wọ́n ṣe wedding fóun àtìyàwó ẹ̀, ẹ wo bínú wọn ṣe ń dùn, táyọ̀ wọn ṣe ń kún àwọn méjèèjì. Ẹ wo Muyideen àná, ẹ wo fídíò yìí, ẹ wò ó dáadáa, ẹ gbọ́ ohun tó ń sọ lẹ́nu. Mà lágbára o, Ọlọ́run má ṣàjẹ́ aṣọ́re ṣe. Hello guys, welcome to Crossblog X TV. Please remember to subscribe, like, comment and share this video. Ṣé ní nọ́mbà tá a lè pè yín sí? Ẹran ti kúlù àìlọ́bẹ̀ o. Ẹran ti kúlù àìlọ́bẹ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èmi ò tí ì gbọ́dọ̀ máa lo fóònù báyìí. Ẹ tí gbọ́dọ̀ máa lo fóònù. Kí ló dé? Ẹ ṣe rí lára àwọn ogun tí wọ́n fi jà mí sẹ́yìn. Fóònù wà nínú alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Fóònù wà nínú alákọ̀ọ́kọ́. Ẹ máa bọ́. Mi ò tí ì fẹ́ lo fóònù. Ẹ tí ì fẹ́ lo fóònù kankan. Kẹ́ẹ̀bọ́n mi ń fóònù gan mi ò tí ì lè lò báyìí. Ẹ̀yin èèyàn ṣe gbọ́n tí Muyideen sọ ó lóun ò gbọ́dọ̀ tí ì máa lo fóònù. Mọ́ Muyideen láti wá rí lọ́jọ́ òní tí ó di pé ó fall out pẹ̀lú Agbala Gabriel tó sì ṣe pé kò tiẹ̀ dèkẹ́ ní 24 hours tó fi bẹ̀rẹ̀ sí ní TikTok page tó fi ní Facebook. Kí wá ló ṣẹlẹ̀? Ẹjọ́ ṣé ogun tó wà láyé bọ̀dá Muyideen nígbà náà ṣé ogun náà ti kúrò ní nígbà tó ti kúrò lọ́dọ̀ pásítọ̀ Agbala Gabriel? Ǹjẹ́ ogun yẹn ti ṣẹ́ pátápátá ló ṣe wá dẹni tí ó bẹ̀rẹ̀ sí ní lo fóònù báyìí tó sì ń operate TikTok account méjì mẹ́ta báyìí? Ọ̀rọ̀ yìí mà lágbára, àníṣe àníṣoore ṣe o. Ẹni tó o ti fún lówó rí tó wá gbógun tì ọ́, Olúwa kọjú ìjà sí wọn. Ó ga o, bọ̀dá Muyideen tán láwọn ò lè lo fóònù, wọn lógun fóònù jà wọ́n rí. Àwọn náà ti wá operate TikTok account tán operate Facebook báyìí, tán create content tán sọ oríṣiríṣi. Eléyìí lágbára. Àmọ́ èwo nù yín gangan ló open TikTok account fún bọ̀dá Muyideen? Èwo nù yín gangan ló operate TikTok account fún bọ̀dá Muyideen? Nítorí bá lọ àbọ̀ á mà bọ̀. Kódà kí pásítọ̀ Agbala Gabriel má sọ anything, bá lọ àbọ̀ á bọ̀. Tó bá ṣe pé lóòótọ́ inú kan náà fi ṣoore fún Muyideen, tó bá ṣe wípé lóòótọ́ wọn mú nǹkan míì mọ́ oore tí wọ́n ṣe fún Muyideen, gbogbo ọjọ́ kan ṣoṣo kó nínú oore ó jìn sí kòtò. Mọ̀nàmọ́ná ó mà tán náà mọ́lẹ̀. Ẹ tiẹ̀ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú fídíò tí pásítọ̀ Agbala Gabriel ṣe tí wọ́n ti ń gbàdúrà nípa ẹni tá a ṣoore fún tí ò mọ̀. Ẹni tó o ti fún lówó rí tó wá gbógun tì ọ́, Olúwa kọjú ìjà sí wọn. Ẹni tó o ti fún lówó rí, ẹni tó ti jẹ nínú ata rẹ rí, ẹni tó ti jẹ nínú epo rẹ rí, ẹni tó ti jẹ nínú ògùn rẹ rí tó tún wá gbógun tì ọ́, tó mórúkọ rẹ lọ lé aláwo ìbáṣẹ bí ìbáṣọ rẹ. Ẹnikẹ́ni tó ti fún lówó rí tó tún wá dojú ìjà kọ, Olúwa gbà ọ́ lọ́wọ́ wọn. Olúwa gbà ọ́ lọ́wọ́ wọn. Ẹni tó ti fún lówó rí, mo jókòó, áńgẹ́lì Olúwa pe àdúrà yẹn sí mi létí. Ó ládùúà tó kàn tó gbà fún wọn nírọ̀lẹ́ ire. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní òtútù àti wọ ará Nàìjíríà náà, anywhere tó ti wò kan share. Ẹni tó ti fún lówó rí, ẹni tó ti bọ́ rí, ẹ wo bí sá ogun tó ń jà àwọn èèyàn jù, ogun ara wọn náà ni, ogun ẹ̀jẹ̀ náà ni, ogun àwọn tí wọ́n fà lọ́wọ́ sókè ni. Wo bọ̀dá ìṣàmì, màmá ìṣàmì, ẹni ó fà lọ́wọ́ sókè tó tún wá lóun fẹ́ jáwọ́ bọ́, mo pa á ní àṣẹ, irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ mi màkàkò kí ata
wọ́n náà ṣe máa sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run wọn kì í rídìí ara wọn, àtùpà ni wọn ì rídìí ara wọn. Àtùpà ni nítorí tí pásítọ̀ Agbala Gabriel bá rídìí ara wọn ni wọ́n ti mọ̀ pé àdúrà yẹn gan àwọn gangan lọ́lọ́run fẹ́ káwọn ó ṣàdúrà wọn fún, nítorí àdúrà òun bá wọn lára mu. Ó bá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí mu. Àdúrà yẹn àwọn gangan ló yẹ kán ṣe é fún, kì í ṣe àwọn ló yẹ kán máa ṣe é fún yàn. Torí oore tí ó dìbì mọ́ wa lọ́wọ́ àníṣe k'Ọlọ́run má gbé pàdé wa. Àmì àṣẹ Èdùmàrè. Gbogbo àwa ṣoore, gbogbo àwa tá a fẹ́ràn láti máa ṣoore. Ẹ mọ̀ jẹ́ a rí ẹ̀kọ́ kan àbí mi kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, nítorí lóòótọ́ wọ́n ní mo ṣoore kò gbè mí, ó lọ́wọ́ kọ̀ọ̀kan nù ni. Àmọ́ ẹ má jẹ́ àgbàgbé wípé ó láwọn nǹkan tó ṣe pé kò sírú oore tẹ́ ẹ lè ṣe fún wọn, kódà kẹ́ fi ẹ̀mí yín ṣoore fún wọn. Tí wọ́n bá ti ní mo oore, wọ́n ní mo oore náà ni kò sírú àrà tẹ́ ẹ lè dá sí. Irú àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àdúrà nìkan náà ló lè máa kó wa yọ lọ́wọ́ wọn. Tó bá kù ọwọ́ kan ìṣẹ́jú báyìí tá a fi ṣoore fẹ́ni tí ò ní mọ̀. Gbogbo àwa tá a máa ṣoore, ẹ jẹ́ ká máa gbàdúrà wípé k'Ọlọ́run má jẹ́ kí a ṣoore fẹ́ni tí ò ní mọ̀, nítorí oore níwọ̀n, ẹ jẹ́ a ṣoore ṣe. Please remember to subscribe, like, comment and share this video. Thanks for watching.